Congratulations, National Union of Road Transport under the chairmanship of Sego Nation. Then the next on the list is Comrade Sunday Ogunleye. In absentia, he lost his son last week. So I will collect the key on his behalf, sir. On behalf of NURTW, we present this card of Sunday Ogunleye. The next on the list is Comrade Ademola Taiwo, Deputy Auditor. Ademola Taiwo. Then Tola Ajiboye should get prepared. Lẹ́yìn ilé kí Tola Ajiboye get ready. Zero. Zero. Congratulations. Thank you. Toba Ajiboye, Organizing Secretary. Toba Ajiboye, Organizing Secretary, next person. When you get ready, right? Ìdòwú Oníkòyí. Ìdòwú. Beating Aide, the next president. Wàsíù Àmọ̀lé should get ready. Congratulations. Wàsíù Àmọ̀lé. Congratulations. Wàsíù Àmọ̀lé. Àmọ̀lé. Akeem Tijani, then Ibrahim Onitiji should get ready. Alhaji Akeem Tijani. Congratulations. On behalf of National Union. Onitiji should get ready. Onitiji, Yao, Maka. Next person, Maka. Then Omotolani. No call, NURTW. Congrats. Omotolani Adedayo Trustee. Omotolani Adedayo. Serious. Omotolani Adedayo. Alright, ẹ ṣé kábíyèsí, God bless you. Ọmọ àjà rẹ̀ ń pẹ́. Thank you. Next person. Comrade Akeem Agoro, then Victor John Owolabi should get prepared. Comrade Akeem Agoro. Comrade Akeem Agoro, next person. Then after that, Victor John Owolabi should get ready. Edwin, ẹ máa block our station yìí. Onilu, thank you. Victor John Owolabi. Victor John Owolabi, ex officio. Then the governor Oshodi. Then Malik Opaleye should get prepared. Victor John Owolabi. Governor, we are waiting. Opaleye Malik. Malik Opaleye. Then after him, Jami Olalekan Odutayo. should get ready. Jami Olalekan Odutayo.
Akọni Adé. Akọni kan báyìí. Akọni kan náà. Òun ló jẹ́ kábíyèsí, òun ló jẹ́ Àṣàbí Kòdù. Àṣàbí Kòdù. Àṣàbí Kòdù. Alágbára oko. Ìyáàmì Ìfọlábí, Àṣàbí Èkó ló pọ̀ yẹn. Àṣàbí Èkó ló pọ̀ yẹn. Pátá ńlá. Pátá ńlá. Àṣàbí Èkó lè. It's also the youth leader of Lagos. Comrade Fatai Alibalogun. Always. Fatai Alibalogun. Akinyemi Idowu should get prepared. Fatai Alibalogun aka arúgbó ọjọ́. Arúgbó ọjọ́ náà dẹ̀ ní wọ́n ní. Alai Abaloso, Ogaloso. Always the former APC youth leader in Lagos Island. Yeah, always. Always. Congratulations. The next person. Comrade Akinyemi Idowu. Idowu Akinyemi. Always. Temidayo Odutola should get prepared. Temidayo Odutola. Ẹ̀dàrí Adédìgbà should get ready. Atewo, thank you. The last person. Taurid Adédìgbà. Comrade Taurid Adédìgbà. Taurid. Hey, Onilu. Thank you very much, sir. The Honourable Commissioner. Congratulations, sir. For this Àwòkọ́ tó wà níwájú wa, àwòkọ́ tó wà lọ́wọ́ ọ̀tún wa, àwòkọ́ tó wà lọ́wọ́ òsì wa, ó yẹ kí slogan yẹn kó rinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Up national program national ọ̀dúndàrú. Àṣẹwọ́. Ìpínlẹ̀ Èkó ò ní bàjẹ́. Àmín. Ilé ẹnìkọ̀ọ̀kan wa náà á túbọ̀ máa gbèrú sí i. Mo fẹ́ kí kábíyèsí aláìlúwà ọba Elégùṣì, bẹ́ẹ̀ ni mo kí bàbá wa kábíyèsí Oníṣàdá, mo kí SSA to the president ọ̀gá àgbà Sùlù, mo kí president wa Nigeria Labour Congress ti Lagos State, mo kí yín lọ́pọ̀lọpọ̀, mo kí olùbáninímọ̀ràn gómìnà wa fún ìgbòkègbodò ọ̀rẹ́ Bùsọ́lá ìwà bùkíní, mo kí bàbá wa Àgbẹ̀dẹ, mo kí council chairman Oṣòdì, mo kí immediate past council chairman Ajírọ̀bí Ìfẹ́lódùn, mo kí àwọn ẹlẹgbẹ́ mi
nínú ìṣàkóso ẹgbẹ́ All Progressives Congress ti ìpínlẹ̀ Èkó tó wà pẹ̀lú mi báyìí. Mo kí ọlọ́jọ́ òní ẹni tí ó pe gbogbo wa ní pé ká wá wo àrà tí òun dá Sego pẹ̀lú gbogbo àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ yìí olùwà pẹ̀lú yọ olùwà ní fi yín sílẹ̀. Mo kí gbogbo àwọn olóyè pátápátá tí wọ́n tẹ̀lé àwọn bàbá wa. Mo kí gbogbo àwọn tí wọ́n gbárùkù ti Sego, àwọn tó ti ṣe tẹ́lẹ̀, àwọn tó wà ń bẹ̀rẹ̀ sí tó jẹ́ kí ìpìlẹ̀ tí wọ́n fi lélẹ̀ kó dàrú. Bẹ́ẹ̀ ṣe ń ṣe ilé yá lójú, ọ̀nà yá tòrò, àṣẹ kò ní burú fẹ́ni kọ̀ọ̀kan wa. Àwọn tó sọ̀rọ̀ wọ́n ti sọ̀rọ̀. Èmi náà fẹ́ fi ẹ̀mí ìmoore fẹ́ fi hàn gẹ́gẹ́ bí ohun tí Sego tó ṣe. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó fi hàn irú ẹ̀dá tó kù jẹ́. Nígbà tí aṣáájú tó di president, wọ́n gbé àwọn ìgbésẹ̀ kan tó lágbára gan. Ìgbésẹ̀ yẹn ó wá ń so èso dáadáa. Sego náà wá wò pé kí lòun lè ṣe láti lè ti àwọn ìgbésẹ̀ tí president gbé láti lè fi tì lẹ́yìn.